إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم يا ربنا لك الحمد على نعمة الإسلام ولك الحمد على نعمة الإيمان. لك الحمد أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وجميع صحابته وعلى جميع من تبعهم بإحسان إلى يوم الدين. adúpẹ́ fún Ọlọ́run, akí Ọlọ́run, àyìn Ọlọ́run, àfi ògo fún ọba náà, ọba gbogbo àgbáyé, ọba tó dá gbogbo ayé àti ìta mọ̀ ń bẹ àti ìta mọ̀ nínú nǹkan tí ń bẹ, ọba tí ó ṣẹ̀dá gbogbo nǹkan, akí ọba náà ní dédé àsìkò yìí. Adúpẹ́ fún, àfi ògo fún, àfi gbogbo ohun tí ń jẹ́ agbára àti gbogbo ohun tí ń jẹ́ pípàtàkì àti gbígbọ̀ngbọ̀n àfi fún ọba náà. Ọlọ́run o, akí ọ o, akí ọ lórí pé ó ṣe wá ní mùsùlùmí láyé. Béèyàn bá wà láyé tó bá bára ẹ̀ lẹ́ni tí ń ṣe ẹ̀sìn Islam, ó yẹ kí ó máa dúpẹ́ fún Ọlọ́run ni. Ẹni ó wu ọba náà ní ṣàlẹ́ṣà ní ń fi ẹ̀sìn àsìnlá, ẹ̀sìn tó já sí pé òun náà ni ó lá èèyàn níwájú Ọlọ́run níjọ́ tí gbogbo ìjọ́ tí dààmú bá dé, ìjọ́ tí wàhálà bá dé, ìjọ́ tó ọmọ èèyàn rẹ̀ nìkan kò ní rẹ̀ nìkan tí ó gbà á là àfi ṣe tó bá ṣe. Ìsìláàmù ni ó gbà yàn láńjọ́ náà o. Gbogbo ẹni tó bá bá rẹ̀ láyé tí ń ṣe ìsìláàmù, ó yẹ kó máa dúpẹ́ fún Ọlọ́run. A kí Ọlọ́run lórí bẹ́ẹ̀, a sì kí lórí ìgbàgbọ́ tó fi sún wa nínú ẹ̀mí, tó ní ká dáhùn mọ̀ ń pé òun ò pé méjì, ìkanṣo náà lòun, tó ní ká dáhùn mọ̀ wípé kò sẹ́lẹ̀ míì mọ́ tó yẹ kí a máa sìn, òun nìkan náà ló yẹ kí a máa sìn. Agbára wa kọ́ o, ọgbọ́n wa kọ́, ìmọ̀ wa kọ́, ẹ̀ṣà àti orí ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ni. A kí ọba náà lórí bẹ́ẹ̀. Àwa jẹ́rìí pé kò sí ọba kan àyàfi ọba kan ṣoṣo kan ṣoyí, ọba tí ò lórogún, ọba tí ò ní aláfijọ, kò ní aláfiwé, kò ní gbákejì, kò lẹ́ni tí ń pè dá sọ́rọ̀, kò lẹ́ni tí ń pè pé wá bá ń ṣe, bá ń yanjú ẹ̀, bá ń tó, kò sí. Gbogbo ohun tó bá fẹ́ ṣe, gbogbo ohun tó bá fẹ́ tò fún rẹ̀ ní tó nǹkan ní ṣe nǹkan, apá ẹ̀ka ògo rẹ̀ ka, ó tó bí ó jù bẹ́ẹ̀ lọ. A kí ọba náà. Àwa jẹ́rìí wípé lódodo Ànábì wa Muhammad, ẹni tá ń pè ní Muhammad ni, òjíṣẹ́ ọba náà ni, ẹrú Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni, Ọlọ́run rán níṣẹ́, ó sì wá jíṣẹ́ fún gbogbo ayé gẹ́gẹ́ bó ṣe tọ́ àti gẹ́gẹ́ bí ó ṣe yẹ. Ǹjẹ́ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kí ó máa bá Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sàhábà, àwọn sàhábì rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad náà títí lọ dijọ́ gbèdé alkiyama. Lẹ́yìn wá gbà náà, gbogbo ẹ̀yin tí à ń jọ ń bá ètò tá ń bójútó ètò ní gbogbo ìgbà ní ojúlé iṣẹ́ Sunna TV Yoruba, gbogbo àwa tí à ń bá wa lọ ń bẹ̀, a kí gbogbo wa àti gbogbo mùsùlùmí ní gbogbo orígun mẹ́rin ayé ń pé a fi kíkí ọlá àti fi kíkí ọlá, kíkí àánú, kíkí albarka fi kí wa ń pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ǹjẹ́ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹǹjẹ tán látọ̀dọ̀ Ọlọ́run àti àlàáfíà tó péye kí ó máa bá gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ní gbogbo bíkíbi tí a bá wà. Kí Ọlọ́run ọba tó ti ṣe wá ní ẹni tí ó mọ̀nà kó má padà sọ wá dẹni tí ò ní mọ̀nà. Gbogbo ohun tí ń jẹ́ dààmú àti fìtínà tí máa ń kan èèyàn téèyàn fi máa ń fi ẹ̀sìn mi fi wẹ́lọ̀, Ọlọ́run má fi
ṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam oní tó bá ti di ìgbẹ̀yìn ayé nígbà àtúbọ̀tán ayé fìtínà ọ̀pọ̀ ní fìtínà tí ó máa yọ àwọn èèyàn kó lójú ọ̀nà ti Ọlọ́run ẹlẹ́mí ilẹ̀ ó ṣùbà nínú Islam kí ilẹ̀ tó mọ́ yóò ti di kèfèrí ẹlẹ́mí ilẹ̀ ọmọ bá lẹ́ni tó gbọ́ Ọlọ́run bá gbọ́ kí ilẹ̀ tó ṣú yóò ti dẹni tó ṣe pé ọ̀tàkù ti Ọlọ́run bá látara fìtínà tí ó máa kan ọmọ ànábì Ádámà. Ọlọ́run má fi kàn wá ń bẹ̀ gbogbo tí ó dààmú tí ó kàn wá láyé tá a fi wá máa wá nǹkan míì lọ síbi tí ò sí nǹkan Ọlọ́run má fi ṣàdánwò fún ẹnìkọ̀ọ̀kan wa. àwa kí àwọn tí wọ́n gbé ètò yìí lẹ̀ tí wọ́n ná owó tí wọ́n ná gbogbo tọ́lọ́run bù wọn nínú dúkìá ń pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ń polongo ẹ̀sìn tẹ́ sì ń polongo ìwà tó dáa tó yẹ kí ọmọ ànábì Ádámà tó yẹ kí ìran ọmọ èèyàn kó máa hù ẹ máa wá gbàbí kọjá láti máa wá fi polongo ọ̀rọ̀ Ọlọ́run. àwọn ẹnìkan náà ni wọ́n gbé ilẹ̀ ni wọ́n náwó bẹ́ẹ̀ ni wọ́n ṣe wàhálà bẹ́ẹ̀ ọbẹ̀ látòrí bàbá wa Alhaji Abdulrazak Seifu Saka Àríkọ́ṣe, bàbá wa Alhaji Musa Seifu Saka Àríkọ́ṣe, bàbá wa Alhaji Yakuba Seifu Saka Àríkọ́ṣe àti gbogbo àwọn ọmọ bàbá yìí tí wọ́n gbéra kalẹ̀ tí wọ́n ná owó tí wọ́n ná gbogbo tọ́lọ́run fún wọn nínú dúkìá lẹ́ni tó fi jogún ìṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wọn sójú ọ̀nà Islam. akíyín o ọlọ́mọsàbà wa kíyín Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ o ìdùnnú ti ayé àti alkiyama Ọlọ́run jọ lẹ́tọ̀ sí yín. èyí tẹ̀ ń ṣe yìí Ọlọ́run jẹ́ káwọn ọmọ yín náà kan jogún ẹ̀ lọ́dọ̀ tí yín náà wá jẹ́ kẹ́ jèrè ẹ̀ ní ayé àti ní ọ̀la alkiyama ọlá àjẹkànṣe Ọlọ́run. àwa kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóòtú bẹ́ẹ̀ bá lówó tẹ́ gbé kalẹ̀ ń gbé ẹ máa wá jíṣẹ́ Ọlọ́run bí ẹ lè dáàtò ẹ mọ bó ń ṣe ń tò àwọn nìkan ni Ọlọ́run tó fún wọn lẹ́bùn pé ẹ̀bùn pé ká tò kó gba títò ká ṣe kó gba ṣíṣe nínú wọn ẹ wá mú kan bẹ̀ láwọn tí wọ́n yàn tí wọ́n yanjú bàbá wa Dr. Abdulrahim Shetu Thani tí wọ́n wá ń jẹ́ olóòtú ètò tó ń jẹ́ elétò tí wọ́n ń yọ gbogbo àwọn oríṣiríṣi àkọlé nínú àwọn ọ̀rọ̀ tí a fi máa wá bá ayé sọ nínú àyè yìí. bàbá wa Dr. náà a kí àwọn náà ẹ kú iṣẹ́ Ọlọ́run ẹ kú ètò Ọlọ́run gbogbo tọ́lọ́run fún yín tí ń jẹ́ èyí àti làákàyè àti ìmọ̀ àtẹ̀sìn àti ìfarabalẹ̀ fún Ọlọ́run Ọlọ́run má gbà lọ́dọ̀ yín o wá jẹ́ kẹ́yìn náà jèrè ẹ̀ láyé àti àlùkìyámà wá jẹ́ káwọn ọmọ tẹ̀yìn náà kí wọ́n jogún báyìí lọ́dọ̀ yín. ọba tó ní kẹ́ ẹ jogún báyìí lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ Ọlọ́run má jẹ́ òpin lórí yín jẹ́ ó máa ràn lọ bẹ́ẹ̀ ọláàánú Ọlọ́run. àwa fi dédé àsìkò yà fi tọrọ gbogbo àwọn tó ń gbéṣẹ́ Ọlọ́run dání láwọn tó ń gbàbí kọjá tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run àtàwọn ẹlẹ́mí náà tí gbogbo àyíká ìtẹ́nìkọ̀ọ̀kan wa náà ń bẹ tí à ń jíṣẹ́ Ọlọ́run lọ́mọ sábà wà san ẹnìkankan wa ní ẹ̀san rẹ̀. nam àwa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. àkọlé ọ̀rọ̀ wa tí a fẹ́ sọ nípa ilé ni òun náà ni la takun ala nasi rakiban. la takun ala nasi rakiban ìyẹn ni wípé má jẹ́ ẹnìkan má jẹ́ ẹnìkan èèyàn kan tí ó máa ṣọ́ àwọn èèyàn tí ó máa ṣọ́ àṣìṣe àwọn èèyàn débi ń pé yóò máa wá dájọ́ wọn lórí ẹni tí ó máa tọpinpin àṣìṣe àwọn èèyàn tó jẹ́ ohun oníṣẹ́ méjì kàkà tí ó fi pe àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run tí ó fi gba àwọn èèyàn lámọ̀ràn dáadáa tí ó fi ta àwọn èèyàn jí òun ó máa ṣọ́ àṣìṣe wọn ni ìbùnú ọkù sí yóò máa dájọ́ lé wọn lórí ọmọ náà ni ọ́ ọmọ jahannama ni ọ́ kèfèrí ni ọ́ mọ̀náfìkì ni ọ́. gbogbo àwọn ìwà yẹn ìsìláàmù lòdì sí pátápátá nítorí pé kò sí àǹfààní kan bẹ̀ aburú ló kún bẹ̀ aburú lọ́pọ̀ ń bẹ̀. tí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé ìdájọ́ ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan o ẹnìkan ò lè sọ pé lágbájá ni kèfèrí kàwé lágbájá ni ọmọ náà kàwé lágbájá ni ọmọ àlìjánà. Ọlọ́run ló mọ ẹni náà òun ló sì mọ ọmọ àlìjánà nítorí pé ní la rí ẹni ọmọ làkan ò sí ohun tí òun ṣe lónìí òun ló mọ̀ kí ló fẹ́ dà lọ́la kí ló fẹ́ ṣe lọ́la ọmọ èmi náà mọ̀ èyí ń ó tó kéèyàn fi wà lórí ìbẹ̀rùn kọ́ ọ má kara ẹkún ẹni tó dáa tán kàbẹ́ni tó mọ̀ ṣe tán kàbẹ́ni tó mọ̀ tán dípò ń pé ó fi máa wá ṣọ́ láì fi ẹlẹ́mì kàbó fi máa wá dájọ́ lórí ẹlẹ́mì kàbó fi máa wá ṣọ́ àṣìṣe àwọn ẹlẹ́mì kọjá sí pé ó máa wá ṣọ́ àwọn èèyàn lápá lẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan yẹn
o lè jẹ́ àǹfà tí ń pépè sójú ọ̀nà Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ o lè jẹ́ nǹkan míì o lè jẹ́ nǹkan míì nínú èèyàn má ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ó léwu púpọ̀ níwájú Ọlọ́run ní ayé àti ní ọ̀la kìyàmá. Tí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ fún wa nínú al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ní walillahi ma fi samawati wa ma fil ard yaghfiru liman yasha'u wa yu'adhibu man yasha'u wallahu ghafurur rahim. Ọlọ́run ó ní gbogbo tí ń bẹ ní sánmà lillahi ma fi samawati wa ma fil ard gbogbo ohun tí ń bẹ ní sánmà Ọlọ́run lòun ní o sánmà àti gbogbo ohun tí ń bẹ ń bẹ àti gbogbo ohun tí ń jẹ́ ètò bẹ àti olóríire bẹ olórí burú bẹ ohun tó dáa bẹ kàbí ohun tí ò dáa tẹ́yìn mọ̀ pé nǹkan yìí báyìí burú Ọlọ́run ní gbogbo ẹ̀ èmi ni mo ní èmi ni mo ṣẹ̀dá èmi ni mo sì máa lámọ̀rí nǹkan kọ̀ọ̀kan èmi mọ bí tí nǹkan kọ̀ọ̀kan yóò parí àlámọ̀rí ẹ̀ sí. Bákan náà orí ilẹ̀ tẹ́ ẹ wá ní orí ilẹ̀ ni àti gbogbo nǹkan tí ń bẹ ń bẹ lẹ́yìn èèyàn lálìjẹ̀nú àti nǹkan tẹ́ ẹ mà àtẹ̀yí tẹ́ ẹ mà Ọlọ́run lèmi náà mo ní gbogbo tí ń jẹ́ ètò bẹ̀ èmi mo ní èmi mo mà olóríire bẹ̀ èmi mo ní èmi mo mà olórí burú bẹ̀ èmi mo ní èmi mo mà ẹni tí ó tán dáadáa Ọlọ́run lèmi mo ní èmi mo mà ẹni tí ò ní tán dáadáa èmi ni mo ní èmi ni mo mà mi ń fi mọ́ ẹ̀ sọ́wọ́ ẹnìkan mi ń fi fètò sọ́wọ́ ẹnìkan yaghfiru liman yasha'u ọlẹ́ni tó bá wu òun Ọlọ́run ó foríjì kábíyèsí Ọlọ́run ọba aláàánú ọlẹ́ni tó bá wu òun ó foríjì. Gbólóhùn yẹn ń jẹ́ kí gbólóhùn yẹn ń pe gbogbo èèyàn jùlọ àwa tí à ń jíṣẹ́ Ọlọ́run gbólóhùn yẹn ń pè wá sí àkíyèsí láti wípé kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti lè máa ṣe àfitì ìjẹni iná kàbí jó lórí burú sára àwọn tí à ń jíṣẹ́ fún. Tí a bá ń jíṣẹ́ Ọlọ́run ó yẹ ká máa jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú làákàì ká sì ní ètò ká ní ọ̀nà tá a máa gbà fi gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀rọ̀ tó já sí pé yóò máa jẹ́ ọ̀rọ̀ tí ń fa ọkàn àwọn èèyàn tí ń fẹ́ ẹ̀mí àwọn èèyàn sí ojú ọ̀nà ti Ọlọ́run kó má já sí pé a la fẹ́ jíṣẹ́ Ọlọ́run a tó máa wá lé àwọn èèyàn sá kúrò níbi ìṣe ti Ọlọ́run ni. Ọlọ́run ní yaghfiru liman yasha Ọlọ́run ní má dájọ́ o má dájọ́ ẹnìkan o ìwọ sá ti pè wọ́n sá ti kìlọ̀ fún wọn nítorí pé ẹni tó bá wo òun Ọlọ́run bó tilẹ̀ kó ṣẹ̀ tó bá bá wo Ọlọ́run ó foríjì ẹlẹ́mí ọṣẹ gan kò ní tọrọ àforíjì Ọlọ́run sì ní nínú àánú ọ̀hún Ọlọ́run òun ó foríjì. Ẹ wò ń já sí pé Ọlọ́run ẹ má dá sí kò ní gbà kọ́ ṣọgbà ẹ̀ má ṣọgbà ò ní gbà yaghfiru liman yasha ẹni tí wọ́n ń rò wípé kò lè ṣoríire kàbẹ́ni tó rò ń pé ibi tẹ́lẹ̀ ìbalẹ̀ Ọlọ́run jẹ́ dé kò sọ àfi kó ṣorí burú àfi kó wọná àfi kó lápadà sáburú èwo lọ́kàn Ọlọ́run bẹ̀ Ọlọ́run ní kò sí ìtọ́kàn ẹ̀ ń bẹ̀ èmi ni mo ní ẹrú mi ara tó bá wù èmi Ọlọ́run ni màá fi ẹrú mi fi dá tó bá wù mí màá foríjì màá ṣàánú ẹ̀ màá kẹ́ ju ìwọ tó rò ń pé ìwọ lọ mọ́ jù ìwọ lọ dáa jù lọ wa yu'adhibu man yasha kábíyèsí Ọlọ́run tún ní ẹni tó bá wù òun ó fìyà fi jẹ òun dààmú ẹ̀ èyí ní èèyàn gbọ́dọ̀ fi àdúrà lẹ́ngbà kọ̀ọ̀kan kéèyàn máa tọrọ àánú Ọlọ́run kéèyàn máa tọrọ ìkẹ́ Ọlọ́run kéèyàn máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run nítorí pé kéèyàn lọ bá rẹ̀ lẹ́nu ìkẹ́ oore ọ̀fẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ ẹnìkan ò tú láàsì Ọlọ́run gbé kọ́lọ́run kó fi kẹ́ ẹ̀ oore ọ̀fẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run á máa foríjì ẹni tó bá wù ẹni tó bá wù òun ó jẹ níyà mélòó ẹni tí ó máa ṣe dáadáa yóò di gẹ̀dẹ̀ ẹni láti mọ̀ sí yóò di gàdà lẹ́ẹ̀kan náà yóò bá sì yí padà tàbí bẹ́ẹ̀ kọ́ yóò ṣiṣẹ́ kan kàbí ó sọ̀rọ̀ tóun náà ní lérò pé iṣẹ́ tóun ṣe yìí iṣẹ́ tó léwu ni kàbí ọ̀rọ̀ tóun sọ ọ̀rọ̀ tó léwu ni tó pé látara ọ̀rọ̀ kàbí iṣẹ́ díẹ̀ tó ṣe ni gbogbo dáadáa tó ṣe láyé wọ́n ti kọ gbogbo ẹ̀ dànù gbogbo ẹ̀ ti dàrú gbogbo ẹ̀ ti bàjẹ́ ó ti dẹni ìbínú ó ti dẹni ìyà lọ́dọ̀ Ọlọ́run ní ẹni tó bá wo òun ó fìyà fi jẹ ẹ má dá sí ẹ má dájọ́ àwọn èèyàn òun lọ bá dájọ́ àgbà òun lọ bá dájọ́ ẹni tó ẹjọ́ tó bá dá fún kó wá dandan ní ọ̀ṣẹ́ lórí kó wá kò sí ẹjọ́ ní ọ̀dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn làwọn onímọ̀ fi máa sọ wípé kun da'iyan wala takun qadiyan wala hakiman
ìwọ tó fẹ́ pèpè sójú ọ̀nà Ọlọ́run jẹ́ ẹni tí ó máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ni o, má jẹ́ ẹni tí ó máa dá ẹjọ́. Ìdájọ́ ò sí lọ́wọ́ ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run, ìdájọ́ ò sí lọ́wọ́ àǹfàá, ìdájọ́ ò sí lọ́wọ́ ẹ̀dá kan. Àwa iṣẹ́ tí ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run gbà, iṣẹ́ ń pé kó pè wọ́n pé ohun tọ́lọ́run fẹ́ rè, ohun tọ́lọ́run fẹ́ rè, ẹni tó bá ṣe yìí tó bá dá ẹ̀san ẹ̀ ní ẹ̀san tọ́lọ́run fi san ni, ẹni tó bá ṣe yìí èyí tí ò dá yìí ẹ̀san tọ́lọ́run san lú ẹni. Gbogbo tí èèyàn fẹ́ ṣe àlànà ni, èèyàn gbọ́dọ̀ tayọ bẹ́ẹ̀. Ó wá fi èyí tó kulẹ̀ fọ́lọ́run, ẹni ó bá wù Ọlọ́run yóò foríjì, ẹni ó bá wù Ọlọ́run yóò kẹ́, ẹni ó bá wù Ọlọ́run yóò jẹ níyà, yóò ní lára, yóò dààmú ẹ̀. Àyà Kùránì òun ní júwe àkọlé ọ̀rọ̀ wa ní dèdé àsìkò yìí. Òun náà ni wípé kó nígbà kí ó ṣọ́gbà ẹ̀. Má ṣe wáàsí débi wípé kọ́ máa wá sọ fáwọn èèyàn pé ọmọ náà ní kàbọ́ ọmọ já náà mọ̀ ní lágbájá. Ọlọ́run ọ̀ràn eléyìí ni o, ìsìláàmù ọ̀ràn eléyìí ni. Tó bá ń ṣe bẹ́ẹ̀ ó lè mú àkóbá fún wọn náà níwájú Ọlọ́run ìjọ́ gbèdé al-qiyama. Ẹ jẹ́ ká lọ nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí yóò yète gbogbo àwọn àtìsíwájú ọ̀rọ̀ tí à ń bá bọ̀. Sàábí Ànábì Muhammad kan jẹ́ Damdam ọmọ Jawfi al-Yamamiyu, orúkọ ẹ̀nù ni. Òun ló gba àdísì wa, òun ní ṣe àlàyé tí a fẹ́ ṣe fún wa yìí ká fi lè mọ ewu fìtínà aburú tí ń bẹ níbi ń pé kéèyàn máa ṣọ́ àwọn èèyàn lápá, kó máa ṣọ́ àwọn èèyàn lẹ́sẹ̀, kàbí kó máa wá dá wọn lẹ́jọ́, kó máa dájọ́ lórí wọn pé lágbájá kèfèrí ni, lágbájá oníbọ̀ọ̀bá, lágbájá fásíkù ni, ẹni ibi ni, ẹni ìbàjẹ́ rẹ̀, kàbí lágbájá yóò parun tí ẹ ti bàjẹ́, tí ẹ ti dàrú níwájú Ọlọ́run. Kéèyàn máa sọ àwọn gbólóhùn, ewu tí ń bẹ ń bẹ, ìdààmú tí ń bẹ ń bẹ, aburú tí ń bẹ ń bẹ látara ọ̀rọ̀ Ànábì Muhammad yóò yé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo àwa tí à ń jíṣẹ́ Ọlọ́run, kàbáwà lèmí náà tí à ń jíṣẹ́ Ọlọ́run tó já sí pé àìpẹ́ láti máa làánà àwọn èèyàn, láti máa ṣépè fún àwọn èèyàn. Ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá ń jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run tí a wí lẹ́ẹ̀kan gbé Ọlọ́run ní ẹni tó bá wò wọ́n foríjì, ẹni tó bá wò wọ́n jẹ níyà. Arákùnrin tá ń pè ní Damdam ọmọ Jawfi al-Yamami, òun ní sọ fún wa pé ó ní qala li Abu Hurairata radiyallahu anhu ya Yamamiyu. Ó ní Abu Huraira tí gbogbo wa náà ti mọ̀, ọ̀kan gbòógì nínú àwọn sàhábì Ànábì Muhammad. Damdam ní Abu Huraira ń sọ fún òun báyìí. Ó ní Abu Huraira ń sọ fún òun pé ya Yamamiyu, ìrẹ Yamamiyu yẹn ìrẹ Damdam, la taqulanna li rajulin wallahi la yaghfirullahu laka aw la yudkhiluka Allahu li jannata abadan. Ó ní Abu Huraira ń sọ fún òun pé ìrẹ Damdam, má sọ fún ẹnìkan láyé kó máa sọ fún tọ̀hún pé wallahi pé mo fọlọ́hun búra, ìwà tó hù yìí, iṣẹ́ tó ń ṣe yìí, ìgbésẹ̀ tó gbé yìí, Ọlọ́run ò ní foríjì ẹ́, ò ní rá foríjì Ọlọ́run, ò lè ráàánú Ọlọ́run, ò lè ríkẹ́ Ọlọ́run pẹ̀lú ìwà tó hù yìí, pẹ̀lú iṣẹ́ tó ṣe yìí. Kàbí kó máa wá sọ fún pé mo fi Ọlọ́run fi búra pé àlìjánà ti di èèwọ̀ fún ẹ, pé ò lè rí àlìjánà wọ̀. Abu Huraira ń sọ fún Damdam al-Yamamiyu pé má sọ bẹ́ẹ̀ fún àwọn èèyàn o. Damdam ó wá ń sọ báyìí, ó ní kultu, ó ní mo wá ń sọ báyìí, ya Aba Huraira, inna hadhihi la kalimatun yaquluha ahaduna li akhihi wa sahibihi idha ghadiba. Ó ní ìrẹ Abu Huraira, gbólóhùn tó ní kí má sọ fún àwọn èèyàn, gbólóhùn yìí a máa ti sábà rẹ̀ o. Ẹnì kọ̀ọ̀kan nínú ọ̀pọ̀lọpọ̀ wa àwa èèyàn, gbólóhùn yìí a máa ń sábà sọ sí àwọn ọmọ ìyá wa,
kàbí sí àwọn ọ̀rẹ́ wa, kàbí sí àwọn alájọgbé wa, àwọn alájọṣe wa. Nígbà tí wọ́n bá hùwà kan tó bá bí wa nú, gbólóhùn yìí máa ń sábà jáde lẹ́nu wa sí wọn. Abu Hurairah wá sọ fún Damdam, fala taqulha. Ń pé Damdam, mo ń sọ fún ẹ, má sọ gbólóhùn yìí mọ́ o. Tó bá ti ń sọ tẹ́lẹ̀, má tún sọ fẹ́ nìkan mọ́ pé Ọlọ́run ní foríjì, kàbí Ọlọ́run ní kẹ́, kàbí Ọlọ́run ní fi sí àlìjánnà. Nítorí kíni? Fa inni sami'tu nabiyya Muhammadan sallallahu alayhi wa sallam yaqul. Ó ní ìtorí pé òun gbọ́, Abu Hurairah ní pé òun gbọ́ pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ báyìí níjọ́ kan. Kí l'Ànábì ń sọ? Tí Abu Hurairah gbọ́ lẹ́nu Ànábì. Ó lóun gbọ́ tí Ànábì ń sọ pé kana fi bani Isra'ila rajulani. Ó ní Ànábì ń ròyìn àwọn arákùnrin méjì kan nínú àwọn ìran Isra'ila. Ànábì ní nínú àwọn ìran Isra'ila o, àwọn Bani Isra'il, àwọn arákùnrin méjì kan bẹ nínú wọn. Kana ahaduhuma mujtahidan fil ibada. Ìkan nínú àwọn arákùnrin méjèèjì yìí a máa gbìyànjú nínú ìbádà, a máa gbìyànjú nínú ìparamọ́ fún Ọlọ́run, a máa gbìyànjú nínú ìmáfaragbolẹ̀ fún Ọlọ́run, a máa gbìyànjú nínú ìjọsìn fún Ọlọ́run. Wa kana al-akharu musrifan ala nafsihi. Ó rí ẹnìkejì rẹ̀, òun ìgbésí ayé rẹ̀ kọ́sà máa tayọ àlà ni, máa ń tayọ àlà Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ lòun fi ìgbésí ayé ẹ̀, ẹ̀ṣẹ̀ ní fi ń lo ìgbésí ayé ẹ̀. Gbogbo ohun tọ́lọ́run fẹ́ òun ló gbé dání ní ṣe, gbogbo ohun tó lè bí Ọlọ́run ọba nú òun ló kù lòun ṣe. Kò mọ̀ ń pé à ń jọ́sìn fún Ọlọ́run, à ń dúró tọ́ Ọlọ́run, à ń gbà fún Ọlọ́run wọn mọ́. Fakana mutaakhiyain. Ó ní àwọn arákùnrin méjèèjì yìí wọ́n sì múra wọn lọ́rẹ̀ẹ́, wọ́n múra wọn lọ́mọ ìyá, wọ́n ṣera wọn ní ọmọ ìyá. Àwọn arákùnrin méjèèjì yìí wọ́n ṣera wọn ní ọmọ ìyá méjì. Fakana al-mujtahid la yazalu yara al-akhara ala dhanbin. Ó ní ó rí Ànábì ní arákùnrin tí ń gbìyànjú nínú ìbádà yìí tó dúó títí tó dúó ti Ọlọ́run tí ń ṣe dáadáa yìí, gbogbo ìgbà ni tí ó bá rí ọmọ yẹ ẹnìkejì ẹ̀ báyìí orí ẹ̀ṣẹ̀ ni. Nínú kó rí pé kó máa mutí, kàbí kó rí pé máa ń ṣe ṣìná, kàbí kó rí kó máa hùwà tí ó dáa, orí ẹ̀ṣẹ̀ náà ni, orí ìwà tí ó dáa, ìwà tí Ọlọ́run bínú sí, orí ìwà ni máa ń sábà rí ọmọ ìyẹ́. Fayekul máa wá sọ wípé ya haza iksir, pé ìrẹ́ ọmọ ìyá mi, ìrẹ́ ọ̀rẹ́ mi, ìrẹ́ fẹ́ mi, iksir, ṣíwọ́nú ẹ̀ṣẹ̀, jáwọ́nú ẹ̀ṣẹ̀, jìnà sí ẹ̀ṣẹ̀, fẹ̀ṣẹ̀ lẹ̀, ìwà tó ń hù yóò dáa. Gbogbo ìgbà máa ń sọ bẹ́ẹ̀ fún. Fayekul ọmọ ìyá rẹ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ yìí, ẹnìkejì yìí tó jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ lòun fi gbésí ayé ẹ̀ lò, máa ń sọ fún ẹni tí ń ṣe ìbádà, ẹni tó gbọ́n fọ́lọ́run, máa ń sọ fún pé khalini wa rabbi, fi mí lẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba mi o. Ìwọ kọ́ ló dá mi o, ìwọ sì kọ́ ló ní mi o, ìwọ sì kọ́ ló sì lètò gbésí ayé mi o, sáti fi mí lẹ̀ jẹ́ pẹ̀lú ọba mi. Abu'ista alayya raqiba. Wọ́n rẹ̀ sí mi pé kó máa ṣọ́ mi ni, wọ́n rẹ̀ sí mi kó máa ṣọ́ mi lápá, kó máa ṣọ́ mi lẹ́sẹ̀ ni. Gbólóhùn ti máa ń fún ọmọ ìyá rẹ̀ ẹnìkejì ẹ̀ nìyẹn. Qal ila an ra'ahu yawman ala dhanbin ista'zamahu. Wọ́n ní báyìí ni wọ́n wà ní wọ́n lo ìgbésí ayé wọn lọ. Ànábì wọ́n sọ pé báyìí ni wọ́n wà ní wọ́n lo ìgbésí ayé wọn lọ títí arákùnrin tí ń ṣe tọlọ́hun, tí ń ṣe ìbádà yìí, ó wá lọ rí ẹnìkejì ẹ̀ tí ń ṣe ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá kan ní ṣe lọ́wọ́. Ó rí pé ń ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi tó gbọngbọ́n. Faqala lahu wahaka aksir. Ó wá tún sọ fún pé ọmọ ìyá mi, èyí tó ń ṣe ìburú, wahak, ègbé lèyí, ìparun lèyí, ó máa parun, ọkàn gbáko látara èyí tó ń ṣe yìí. Aksir, ṣe wọ́n nínú ẹ̀ṣẹ̀, jìnà ṣẹ̀ṣẹ̀, padà kó níbi nǹkan tó ń ṣe yìí. Qala khalini wa rabbi. Ọmọ ìyá rẹ̀ tó ń sọ fún pé kí ní kan tẹ́ ń ṣe bàbá yìí, fi mí lẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba mi, fi mí lẹ̀ pẹ̀lú ọba mi, kó fi mí dára tó bá wù. Abu'ista alayya raqiban.
ṣé wọ́n rán mi sí ẹ ni ṣé wọ́n rán ẹ sí mi ni wọ́n ní kó máa ṣọ́ mi lápá kó máa ṣọ́ mi lẹ́sẹ̀ ni. Fakọ́ọ̀lì arákùnrin yìí tí ó jẹ́ ẹni tí ń sin Ọlọ́run yìí nígbà náà ó wá bínú ó wá ń sọ fún ọmọ ìyá rẹ̀ ń pé wallahi la yaghfirullahu laka aw la yudkhiluka Allahu li jannata abadan. Ó wá ní mo fi Ọlọ́run ọba búra fún ẹ, mo fi Ọlọ́run ọba fi búra fún ẹ, dájúdájú Ọlọ́run ọba ò ní forí jìn ọ́. Tó pé mo pè ẹ́ lọ́tàn, mo pè ẹ́ láàárọ̀, mo pè ẹ́ lóru, mo pè ẹ́ ní gbogbo ìgbà, mo ń pè ẹ́ ṣàkíyèsí kó o ṣíwọ́sẹ́ fún kó o níbi ẹ̀ṣẹ̀. Èsì tó bá máa fún mi gbogbo ìgbà ní pé kí n sá fi ẹlẹ̀ pẹ̀lú ọba rẹ̀ ń gbé ṣé wọ́n rán mi sí ọ ni. Àmọ́ mo fi Ọlọ́run fi búra fún ẹ lénìí, Ọlọ́run ò ní ṣe kí ni, Ọlọ́run ò ní forí jìn ẹ́ o, kò sì ní fi ẹ́ sínú ọgbà àlìjẹ́nà. Bá àlìjẹ́nà bá dọ̀fẹ́ kò ní kàn ẹ́. Báyìí ni arákùnrin yìí ó ń sọ fún ọmọ ìyá rẹ̀ ń pé Ọlọ́run ò ní forí jìn, Ọlọ́run sì ní fi wọnú ọgbà àlìjẹ́nà. Bá àlìjẹ́nà bá dọ̀fẹ́ kò ní kan ọmọ ìyá rẹ̀. Ó yẹn pé ó dúró, ó dájọ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó gbé ìdájọ́ wálé rẹ̀ ń pé Ọlọ́run ò ní forí jìn, kò sì ní rí àlìjẹ́nà wọ̀. Ibi àdó àsìnmi tó bá ti di apá kejì a máa bá àdìsá Ànábì Muhammad náà a máa bá a lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí, gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. A tún dúpẹ́ fún Ọlọ́run, a kí Ọlọ́run, a yìn Ọlọ́run, a tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad àti gbogbo àwọn ará alẹ́ Ànábì àti gbogbo àwọn sàhábà Ànábì Muhammad. A sì kí gbogbo ẹ̀yin tí ẹ ń fi ẹ̀mí yín ẹ ń fi bá wa lọ lórí ètò yìí, ẹ ń bójútó wa, ẹ ní àkíyèsí pẹ̀lú wa. Naam. Ẹ̀yin tá jọ ń bá ètò bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí Abu Huraira tí ń ṣe àlàyé ọ̀rọ̀ náà fún dọ́mdọ́m lórí wípé má sọ fẹ́yàn kan pé Ọlọ́run ò ní forí jìn o, sì má sọ fẹ́yàn kan pé Ọlọ́run ò ní kẹ́, Ọlọ́run ò ní fi sínú àlìjẹ́nà. Nítorí kí ni tó pé mo gbọ́n pé Ànábì Muhammad ó ṣe àlàyé nípa àwọn arákùnrin méjì tí wọ́n wà nínú àwọn ìjọ Bani Israila, tẹ́nìkan ṣe tọ́lọ́hun tẹ́nìkan ò ṣe tọ́lọ́hun, tí wọ́n bá débi pé ẹni tí ń ṣe tọ́lọ́hun ni ó wá ń sọ fún ẹni tí ò ṣe tọ́lọ́hun, ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ń pé òun fi Ọlọ́run fi búra fún pé Ọlọ́run ò ní forí jìn, pé àforíjìn kò tọ́ sí i mọ́. Bá àlìjẹ́nà bá sì dọ̀fẹ́ kò ní kan pé Ọlọ́run ò ní fi sínú àlìjẹ́nà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá ń sọ fún wa pé nígbà tó sọ gbólóhùn yìí, kábíyèsí Ọlọ́run ọba aláàánú, mọ́ndàlá Ọlọ́run wò jẹ́mọ́ ẹ̀já máa kí Ọlọ́run fẹ́ràn wa jù, Ọlọ́run fẹ́ràn wa, ó nífẹ̀ẹ́ wa púpọ̀, ó sì láàánú wa púpọ̀. Ànábì lẹ́sẹ̀kẹsẹ̀ tí arákùnrin yìí sọ gbólóhùn yìí fún ọmọ ìyá rẹ̀ tí ń ṣe Ọlọ́run pé Ọlọ́run ní foríjì kò sí ní wà àlìjẹ́nà, faba'atha Allahu ilayhima malakan, Ọlọ́run rán màlẹ́kà kan sí wọn, faqabada arwahahuma, màlẹ́kà yìí Ọlọ́run rán níṣẹ́ pé lọ gbẹ̀mí àwọn méjèèjì. Màlẹ́kà wá ó sì gbẹ̀mí àwọn méjèèjì, ó pa àwọn méjèèjì. Wajtama inda, gbogbo àwọn méjèèjì bára wọn níwájú Ọlọ́run, wọ́n bára wọn níwájú Ọlọ́run. Jàmáà ẹja ṣọ́hun tá máa sọ mélòó ọ̀rọ̀ tí ó kú báyàn tó lù ní bọ́m̀bẹ̀. Faqala lil muznib, Ọlọ́run wá ń sọ fún arákùnrin tí ń ṣe ẹ̀ṣẹ̀ tó gbogbo ìgbésí ayé ẹ̀ṣẹ̀ ní fi ń ṣẹ̀, kódà tó bá sọ fún pé má ṣẹ̀ṣẹ̀ mọ́, ìwàṣẹ̀ tó ń kù ìṣíwọ́ ń bẹ̀, a máa sọ fún tó ń pé sáfi mílẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba mi, ṣé wọ́n rán ẹsìn mi pé kó máa wá ṣọ́ mi ni. Ọlọ́run sọ fún arákùnrin náà wípé fadkhul jannata bi rahmati, ìwọ o pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pọ̀kẹ́
àánú mi mo fi àánú mi mo fi ẹ́lẹ̀ lọ wọnú ọgbà àlìjánà lọ fi àánú mi àti ìkẹ́ mi máa lọ fi wọnú ọgbà àlìjánà mo yọ̀ǹda rẹ mo yáàfì ẹ gbogbo tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láyé mo yáàfì ẹ mo foríjì ẹ mo ka gbogbo ẹ̀ṣẹ̀ náà dànù máa lọ wọnú ọgbà àlìjánà pẹ̀lú àánú èmi Ọlọ́run pẹ̀lú ìkẹ́ mi Ọlọ́run kábíyèsí Ọlọ́run. wa qala al-akhar Ọlọ́run wá ń sọ fún ẹni tí ń gbìyànjú tó gbogbo ìgbésí ayé ẹ̀ Ọlọ́run ló fi sìn àmọ́ ó bínú nígbà tó rẹ́ nìkan tí ń ṣe Ọlọ́run ó wá dájọ́ lórí Olúwẹ̀ ó jẹ́ iṣẹ́ tọ́lọ́run ọ̀ràn tí Ọlọ́run ọ̀ràn wá pé ká wá dájọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dá ẹjọ́ gbogbo ẹ̀yin mùkáfìrúnà ẹ̀yin tẹ́ ń pe àwọn èèyàn ní kèfèrí bẹ́ẹ̀ bá rẹ́ nìkan bọ́ bá wọ ṣòkòtò tí ṣòkòtò ẹ bá ti lọ rẹ̀ díẹ̀ báyìí ẹni kèfèrí ni bọ́ bá rẹ́ nìkan tí ó bá dárúgbọ̀n sí rẹpẹtẹ ẹni kèfèrí ni ẹlẹ́mìí bá dé bí ń pé kò ní kí bàbá rẹ̀ kò ní kí ìyá ẹ̀ kò ní kí àwọn ará ilé ẹ̀ kò ní kí ẹ̀gbọ́n kò ní kí àbú ẹ̀ ń gbé ìwà kèfèrí wà lọ́dọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn èèyàn ní kèfèrí ẹ gbọ́rọ̀ yìí dáadáa o ẹ gbọ́ àdísì Ànábì Muhammad dáadáa o ẹ̀yin náà ẹ lọ wá ẹ lọ kà á. Arákùnrin tí ń sọ fún ẹnìkejì ń pé òun fọ Ọlọ́run fi búra fún pé kò ní wọ àlìjánà Ọlọ́run sì ní foríjìn ẹ gbọ́ gbólóhùn tó Ọlọ́run sọ fún arákùnrin náà kábíyèsí Ọlọ́run. Ọlọ́run sọ fún pé àkúntà bí àlìmọ̀n ìwọ tó ṣàyà gbangba tó wá ń dá ẹjọ́ fáwọn èèyàn pé wọ́n wọ̀ná wọ́n ti parun wọ́n ti ṣègbé wọ́n ti kàgbákò èmi Ọlọ́run ní foríjì wọn ṣé ọdẹ èmi Ọlọ́run ọba mà ní ṣé ọmọ mi ǹjẹ́ ọmọ àánú èmi Ọlọ́run ọmọ ìkẹ́ èmi Ọlọ́run ọmọ ohun tèmi Ọlọ́run jẹ́ nínú kákẹ́ èèyàn káṣàánú èèyàn Ọlọ́run sọ fún pé ṣé ọmọ mi àkúntà aláàmọ̀ fi yàdáyà qadiran tàbí ọlágbára lórí ohun tèmi Ọlọ́run gbé dání tí mo fẹ́ tò lórí ètò èmi Ọlọ́run ọlágbára láti yí padà ni tàbí ọlágbára láti lè sọ fún èmi Ọlọ́run láti lè kọdí èmi Ọlọ́run nípa nǹkan tí n bá fẹ́ ṣe n bá fẹ́ kẹ́yìn kan ọlágbára láti lè kọdí èmi Ọlọ́run pé kí n kẹ́ ẹ ni tàbí ọlágbára láti lè kọdí èmi Ọlọ́run bá fẹ́ foríjì èèyàn kan kí n má foríjì ni tàbí ọlágbára nígbà tí n bá sọ fẹ́ nìkan pé kó máa lọ wà àlìjánà ọlágbára láti lọ tilẹ̀kùn àlìjánà ni kó lu ẹ fi lè má wọ ni Ọlọ́run bí ẹni tí ń sọ fẹ́yàn pé Ọlọ́run ò ní foríjì ẹni tí ń sọ fẹ́nìkejì yẹn pé Ọlọ́run ò ní foríjì Ọlọ́run bí bẹ́ẹ̀ kábíyèsí Ọlọ́run ní tó bá jẹ́ bẹ́ẹ̀ idhabu bihi ilan nar eléyìí ẹ lọ jù sínú náà pẹ̀lú gbogbo ìbádà tó ṣe láyé ẹ lọ gbé ẹ lọ jù sínú náà kábíyèsí Ọlọ́run. ẹ wọ̀rọ̀ tọ́lọ́run sọ ní Al-Qur'ani tẹ́lẹ̀ pé yaghfiru liman yasha'u wa yu'adhibu man yasha'u ń gbé òun Ọlọ́run ọba ẹni tó bá wò òun ó foríjì òun ó kẹ́ ẹni tó bá sì wò òun Ọlọ́run òun ó jẹ níyà. ẹ wo bí tí ẹni tí ń jọ́sìn lọ́sàn-án lóru ẹ wo bí tó payọ́ ọ̀rọ̀ ẹ̀ sí. jàmá àtúbọ̀tán ni kẹ́ ẹ jẹ́ ká dù ó ká sì máa ṣọ́ ọ̀rọ̀ tá a máa sọ síra wa láàrin ara wa àwa tá a jẹ́ mùsùlùmí kọ́ọ̀lù. nínú àdísì ọ̀nà méjì ni wọ́n tú kọ́ọ̀lá yìí sí àwọn ẹlẹ́mìí sọ ń pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló fẹ́ sọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àwọn ẹlẹ́mìí sọ wípé Abu Hurairah radiyallahu anhu òun ló sọ ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí nínú Sunan Abi Daud àdísì wá bẹ̀ òun sọ ń pé Abu Hurairah ni nínú ẹgbàwá Imam Ahmad àdísì wá bẹ̀ òun sọ ń pé Ànábì ló sọ ìbá jẹ́ Ànábì ìbá jẹ́ Abu Hurairah ìtumọ̀ ọ̀rọ̀ náà òun la fẹ́ lò. Qala ọlá Ànábì wá sọ báyìí kàbí Abu Hurairah fawallazi nafsu Abil Qasim biyadihi pé òun fi ẹni tí ẹ̀mí bàbá Qasim yẹn kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun là ń pè ní bàbá Qasim ó ní mo fi ẹni tí ẹ̀mí bàbá Qasim ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí mo fi búra o latakallama bilkalimati àwòbákọ̀tì dùnìyàú wa àkhírátàwò ó ní ẹ̀rí pé arákùnrin yìí ó sọ gbólóhùn tó sọ tó já sí gbólóhùn tó wí jáde yìí gbólóhùn náà ó ba ìgbésí ayé ẹ̀ jẹ́ ó sì ba àlìkìyámà ẹ̀ jẹ́
ó kó ìparun bá láyé nítorí pé gbólóhùn yẹn ló sọ la màlẹ́kà sọ̀kalẹ̀ lọ́gbẹ̀mí àwọn méjèèjì. Gbólóhùn yẹn ló sọ gbogbo iṣẹ́ tó ṣe láyé. Kí ni gbólóhùn náà ni pé wallahi la yaghfirullahu laka aw la yudkhiluka al-jannata abadan. Gbólóhùn tó sọ fún ẹlẹ́ṣẹ̀ ń pé òun fọ Ọlọ́run búra ń pé Ọlọ́run ò ní forí jìn ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run tẹ̀ ní fi ẹ́ sọ́nà àlùjánnà. Gbólóhùn tó sọ ni gbólóhùn yẹn kò káàkún. Gbólóhùn yẹn ọba ìgbésí ayé ẹ̀ jẹ́ gbogbo iṣẹ́ tó ṣe láyé ó sọ di nǹkan tí ò wúlò fún níwájú Ọlọ́run. Ó wá ba àlùkìyámà ẹ̀ jẹ́ àlùkìyámà tí ó lọ tí ó wà àlùjánnà lẹ́ni tó fi jẹ àwọn iṣẹ́ tó ṣe ọdẹ tó ṣe gbọ́ lọ bá rẹ̀ nínú náà jahannama. Jàmá ẹ̀kọ́ ńlá leléyìí, ẹ̀kọ́ gidi lèyí. Ká pera wa sí ojú ọ̀nà ti Ọlọ́run, ká ṣe nàsíhà fúnra wa, ká pera wa sákíyèsí, ká pera wa síwà tó dáa, ká pera wa sínú ìbójútó ẹ̀sìn Ọlọ́run, ká kọ̀ fúnra wa nípa nǹkan tí ò dáa, ká kọ̀ fúnra wa nípa nǹkan tó lè mú ìparun bá wa, ká kọ̀ fúnra wa nípa nǹkan tó lè bí Ọlọ́run bánú. Ọ̀rọ̀ yẹn ni fún gbogbo àwa tí a jẹ́ olùgbàgbọ́ òdodo. Ọ̀rọ̀ yẹn ni fún gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn Islam. Ṣùgbọ́n tí a bá fẹ́ máa wá ṣiṣẹ́ yìí, iṣẹ́ yìí ó ní ẹ̀kọ́, iṣẹ́ yìí ó ní ètò, iṣẹ́ yìí ó ní rẹ́gìlà, ó ní àwọn nǹkan tá a máa ṣọ́ látara ẹ̀. Kó máa dé bí wípé a ní pé a fẹ́ pé ènìyàn sójú ọ̀nà Ọlọ́run, ìgbà náà látún wá da gbogbo ẹ̀rú. Ẹ wà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní iza qala ar-rajul, Ànábì ní iza qala ar-rajul halaka an-nasu fa huwa ahlakuhum. Àfáàgbà Abu Ishaq ó ní la adri fa huwa ahlakahum bin nasbi aw fa huwa ahlakuhum bir raf'i. Ànábì ní gbogbo ìgbà tẹ́nìkan bá ti ṣàyà gbangba tí wọ́n ń sọ fáwọn èèyàn pé táwọn èèyàn ti bàjẹ́, iṣẹ́ tí wọ́n ṣe, ìwà tí wọ́n hù, wọ́n ti kàgbákò níwájú Ọlọ́run, wọ́n ti parun níwájú Ọlọ́run, wọ́n ti kó èèmọ̀ níwájú Ọlọ́run. Ànábì ní òun gan lẹni tó kó èèmọ̀ jù, òun gan lẹni tí ẹ fi ń bàjẹ́ jù, òun gan lẹni tí fi ń ní ìparun jù. Ẹ̀rí gbólóhùn Ànábì Muhammad ni. Ẹ̀dá Abu Ishaq tó sọ̀rọ̀, òun wá sọ pé tó bá ti pé àhàlákà òun ni ń já sí gbà Ànábì sọ pé òun gan nífẹ̀ẹ́nu ẹ̀, nífi ẹnu ẹ̀ fi fa ìparun fún àwọn èèyàn, nítorí pé nígbà tí bá ń sọ ọ̀rọ̀ aburú sí àwọn èèyàn. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo àwa tí a bá fẹ́ máa pèpè sójú ọ̀nà Ọlọ́run, ọ̀rọ̀ tèmi ọba àwa tá a gbéṣẹ́ Ọlọ́run dání jù lọ, àwa tá a là ń ṣe wáàsí, tá ń polongo ọ̀rọ̀ Ọlọ́run, tá ń kìlọ̀ fáwọn èèyàn, àwa ló bá wí jù, àwa ló pè sákìyèsí jù. A rí wípé nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹ̀kọ́ wà ń bẹ, tọ́jọ́ tásìkò bá gbà wá nínú àyè yìí á kà díẹ̀ ń bẹ. Nínú àwọn ẹ̀kọ́ tí ó wà nínú àdísà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, a rí wípé gbogbo ẹni tó bá fẹ́ máa pè ní sójú ọ̀nà Ọlọ́run, tó fẹ́ máa kìlọ̀ fáwọn èèyàn, tó fẹ́ gbéṣẹ́ ìdání, iṣẹ́ ńlá ni o. Béèyàn bá lè ṣe dáadáa, iyì ń bẹ ń bẹ, àpọ́nlé ń bẹ ń bẹ. Téèyàn bá lè ṣe dáadáa, ẹ̀san ń bẹ ń bẹ níyàn ayé àti náà lálùkìyámà. Béèyàn bá lè ṣe dáadáa, iṣẹ́ tó fún èèyàn ní kàrámà ni, nítorí pé iṣẹ́ táwọn ẹni ẹ̀ ṣà, àwọn tọ́lọ́hun ṣà, àwọn tọ́lọ́hun láwọn ni wọ́n dáa ju àwa yòókù lọ, àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run jù àwa yòókù lọ, àwọn Ọlọ́run fẹ́ràn jù jáwọn yòókù lọ, àwọn ànábì Ọlọ́run, àwọn òjíṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ wọn ni iṣẹ́ ká pèpè sójú ọ̀nà Ọlọ́run. Gbogbo ẹni tó bá gbéṣẹ́ yìí dání, a kí n kókó oríire o. Àmọ́ tá a fi lè yege nínú iṣẹ́ yìí, àìṣiṣẹ́ yìí pẹ̀lú àìmọ̀kan. Iṣẹ́ yìí àìṣe pẹ̀lú àìmọ̀kan. Béèyàn bá fi àìmọ̀kan fi gbé dání, Olúwa yóò lọ ṣubú sínú nǹkan tí ábídù olùjọ́sìn fọ́lọ́run ti ìran Bani Israila ibi tó parí ẹ̀ sí. ń gbọ́dọ̀ pé àìmọ̀kan ló fi jẹ́ kí ní fi ń pèpè, ní fi ń kìlọ̀ fún tọ̀hún. Tó bá nímọ̀ tẹ́lẹ̀ ni kò ní sọ wípé Ọlọ́run ò ní foríjì.
tó bá nímọ̀ tẹ́lẹ̀ ni kò ní sọ wípé kò ní wọ àlìjánà tó bá nímọ̀ yóò ti kàánú Al-Qur'ani yóò ti kàánú ọ̀rọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní yaghfiru liman yasha'u wa yu'adhibu man yasha'u. Látara bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àdísì gbogbo tó fẹ́ pípè sójú ọ̀nà Ọlọ́run al-ilm ẹ lọ kéwú náà o ẹ lọ wá ìmọ̀ náà o kì í ṣe pé ká máa gbé kíní Kùránì français kiri Kùránì tó ń kọ ní français kàbí àwọn àdísì français kiri ká sọ ń gbé àfi ń kọ́ ẹ̀kọ́ àti fi ń pípè sójú ọ̀nà Ọlọ́run ẹ lọ kọ́tì fún tẹ̀dọ̀ kéwú ẹ lọ kọ́tì fún tẹ̀dọ̀ kéwú kẹ́ tó lè sọ ń gbé fẹ́ gbéṣẹ́ yìí dání nítorí pé a rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ nínú zamanu tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab àwọn ọ̀dọ́ míì tọ́já sí pé inú ká máa gbé Kùránì français ká máa gbé àdísì français kí kàbí kákan gbọ́rọ̀ kan lẹ́nu àǹfà kan olókùn náà máa gbé kiri náà máa fi dààmú àwọn èèyàn náà fi ní pé wọ́n máa sọ pé àwọn ni wọ́n tẹ̀ tó máa pàpè mọ́ra nígbà àwa láàlù súnà àwa lè sàlàfíà Ọlọ́run lọ́mọ àlù súnà lọ́mọ sàlàfíà ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kájá àlù súnà kájá sàlàfíà ohun tó dáa jù ní kéèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn pàápàá náà kọ́ máa sọ ọlọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fi mí sínú ìjọ wọn kàmí kún wọn iṣẹ́ tí máa ṣe ìwà tí ń hù ẹ̀sìn tí máa sìn iṣẹ́ tí máa ṣe tèmi náà fi wà nínú wọn ṣe nírọ̀rùn fún mi náà àmọ́ kéèyàn máa wá pe àpèmọ́ra rẹ̀ kọ́ máa wá fi pe rẹ̀ ní nǹkan kọ́ máa wá pe àwọn ẹlẹ́mìí ní kèfèrí pé gbogbo àwọn tó wọ́n bá ti wà lójú ọ̀nà tàwọn kèfèrí ni wọ́n kàbọ̀ àwọn tó wọ́n bá ti wà lójú ọ̀nà ustazu fulani ustazu lágbájá kàbọ̀ àwọn tó wọ́n bá wà lójú ọ̀nà àfà lágbájá kèfèrí ni wọ́n a lè kírun pẹ̀lú wọn kọ́dà ẹlẹ́mìí bá débi wípé lẹ́ni wọn ò ní sálámọ̀ ẹlẹ́mìí ò ní sálámọ̀ fọmọ yẹ yóò ti ń pẹ́ àwọn olè sálámọ̀ sí pé kèfèrí ni gbogbo ẹni tẹ́ ń ṣe ẹ bẹ̀rù Ọlọ́run o àìmọ̀ kan ní dààmú yín o tó tẹ́ bá nímọ̀ tẹ́ bá kéwú tẹ́ kẹ́kọ̀ọ́ jìndòjìndò ẹ mọ̀ wípé ọ̀nà tẹ́ ń gbà fi ṣe dáwà ní ọ̀nà nìkan o ẹ wo ngbàtà ẹ̀kọ́ tá a fẹ́ kọ́nú àdìsá ní Muhammad yìí ẹ wo ngbàtà Nábì fẹ́ sọ̀rọ̀ arákùnrin tó jẹ́ ábídì tó jẹ́ olùjọ́sìn fún Ọlọ́run Ànábì òròyìn ẹ̀ pẹ̀lú mímọ̀ ó ní kan ahaduhuma mujtahidan fil ibada kò sọ ń pé kan ahaduhuma mujtahidan fil ilmi Ànábì jẹ́ ká mọ̀ pé kò nímọ̀ nǹkan sá ń ṣe ìbádà ń ṣe ìjọsìn èyí ó pè wá ṣàkíyèsí pé èèyàn máa ń wá ìmọ̀ ẹ̀sìn ní lámọ̀dájú jùlọjùlọ ẹni tó bá fẹ́ gbé iṣẹ́ dáwà gbogbo ẹni tó bá fẹ́ gbé dání nítorí pé arákùnrin tí ọ̀rọ̀ ẹ̀ padà lọ já sí irun náà níwájú Ọlọ́run tó bá ní mímọ̀ tẹ́lẹ̀ ni kì í ṣe ọ̀nà tó gbà tí ń fi fún ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ni tó fi fún un lésì tí gbogbo ọ̀rọ̀ àwọn méjèèjì wá já síbi tó já sí ni kì í ṣe ọ̀nà ẹ̀ ní yọgbà ẹ̀rí nínú àdísà Ànábì Muhammad ẹ̀kọ́ tí inú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ gbogbo ẹni tí ẹ̀tọ́ ni gbogbo ẹni tí ń bá ń hùwà tí ó dáa gbogbo ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ tabari agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ kọ̀ fún àmọ́ ká ní ọ̀nà tá a máa gbà fi ṣe kíni fi kọ nǹkan fáwọn èèyàn nítorí pé wọ́n ní pẹ̀lẹ́ lákọ ó sì lábo Ọlọ́run sọ fún Musa pẹ̀lú Haruna wà kú láàláhó kọ́lá láyínà láàláhó yàtàzákàrù kàbí nǹkan nkílẹ̀ Ọlọ́run sọ ní Al-Qur'ani Ọlọ́run ní ẹ sọ fún bẹ́ẹ̀ bá fẹ́ lọ bá lọ bá Fíráúnà o ọ̀rọ̀ tó lẹ̀ ẹ má sọ̀rọ̀ tó gan fún ẹ má fi líle kókókókó fi bá a sọ̀rọ̀ ẹ fi ọ̀rọ̀ tó lẹ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ tó dùn gbọ́ létí ọ̀nà bẹ́ẹ̀ ní kẹgbà kẹ́ fi bá a sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀kọ́ nìyẹn fún gbogbo wa tá a bá gbé iṣẹ́ Ọlọ́run dání ọ̀rọ̀ yẹn ní gbogbo ẹni tá a bá rí pé ó wà lérí ọ̀nà tí ọ̀dà ká pè sójú ọ̀nà Ọlọ́run nítorí pé iṣẹ́ àwọn ànábì Ọlọ́run ni jàmá ọ̀rọ̀ yẹn ní fún gbogbo ẹni tí ó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run kó ṣọ́ra tó pé kíní ẹ̀ kì í pẹ́ jáde lẹ́nu àwa tá ń jíṣẹ́ Ọlọ́run kó ṣọ́ra láti lè máa dájọ́ kun da'iyan wala takun qadiyan wala hakiman wọ́n ní iṣẹ́ tó gbé dání ni ó bójú tó iṣẹ́ kíni iṣẹ́ ń pèpè sójú ọ̀nà Ọlọ́run pé àwọn èèyàn kúrò níbi nǹkan tí ò dáa má dá wọn lẹ́jọ́ o má pè wọ́n lọ́mọ náà o má láàánà wọn o nítorí tó bá lọ láàánà wọn
gbogbo ẹni tó bá làánà èèyàn kàbí gbogbo ẹni tó bá làánà èèyàn tó ṣẹ́bi léèyàn kàbí gbogbo ẹni tí ó bá pe ọmọ ìyá rẹ̀ ní kèfèrí kó lọ mọ̀ dájú wípé pípè tó pè ní kèfèrí yẹn tó bá jẹ́ kèfèrí mọ́ndàlá àmẹ́ni tó pè ní kèfèrí tí kì í bá lọ ṣe kèfèrí gbólóhùn kèfèrí tó jáde lẹ́nu ẹ̀ yẹn kò ní lọ́lẹ̀ lásán o kò ní lọ́lẹ̀ lásán yóò padà sọ́dọ̀ ẹni ó dà pé ká ju bọ́ọ̀lù bu ògìrin ẹgbẹ́ tó bá ju lọ ògìrin tó bá dúró tó gìrin ọ̀bá gbà á dání lọ́hùn bọ́ọ̀lù ni yóò padà wá báyìí bẹ́ẹ̀ náà ni gbólóhùn gbogbo ẹni tó bá pe ọmọ ìyá ẹ̀ ní kèfèrí Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní iza qala ar-rajulu li akhihi ya kafir faqad ba'a biha ahaduhuma Ànábì ní gbogbo ìgbà tí ọmọ èèyàn bá ti pe ọmọ ìyá rẹ̀ pé ọmọ ìyá ẹ̀ nínú ìsìlámù ọ̀yìn pé tó jẹ́ mú tẹ́jọ jẹ́ lẹ́sìn ìsìlámù tó bá pè ní kèfèrí wọ́n kèfèrí Ànábì ní gbólóhùn ni ìyá ẹnìkan nínú wọn yóò kò bẹ́ẹ̀ ni tá a pè ní kèfèrí bí ọ̀bá kò ẹni ó pé èèyàn ní kèfèrí yóò ṣe kí ni yóò kò gbólóhùn ni kì í lọ́lẹ̀ lásán l'Ànábì fi ń yé wa nínú ọ̀rọ̀ ẹ̀ ń pé ayyuma muri'in qala akhihi ya kafir faqad ba'a biha ahaduhuma in kana kama qala wa illa rujja'at ilayhi Ànábì ní gbogbo ìgbà tí ọmọ èèyàn tó bá pe ọmọ ìyá rẹ̀ yẹn gbogbo mùsùlùmí tó bá pe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ kan ní kèfèrí bẹ́ẹ̀ ni o Ànábì ní bó tilẹ̀ wù kó ẹnìkan nínú yóò farakó tó bá já sí wípé ẹni tó pè ní kèfèrí ní kèfèrí lóòótọ́ kò sí wàhálà yóò máa lẹ̀ mọ́ lára àmọ́ tí kì í bá ṣe kèfèrí tí wà tí ń wù tí ò ti sọ di kèfèrí lọ́dọ̀ Ọlọ́run ìwọ wá ṣàyà gbàngbọ́ wá ń pè ní kèfèrí Ànábì ní ìgbólóhùn kèfèrí ẹ̀ ìwọ ọlọ́padà rú níwájú Ọlọ́run ọ bára ẹ̀ ní kèfèrí tó bá jógbé dàlù kìyàmà gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà Ọlọ́run wá sí ní ká ṣe o ẹ má jà ṣépè o èèyàn ṣépè fáwọn tá ń ṣe wáàsí fún èèyàn sọ fún wọn pé wọ́n parun èèyàn yìí sọ fún wọn pé wọ́n ní wà lójú ẹlẹ́mìí tó pé wà láàyè àwọn ará bíi kò sọ́mọ àlìjánà kan lára wọn ìwà àlìjánà kan ò sí lára wọn kò sáyẹn kan sọ́mọ àlìjánà kan nú wọn ìwọ tó ń sọ gbogbo orú ẹ̀ ìsọkúsọ ló ń sọ Ànábì ní láàánú lil mu'min kaqatli kó o ṣépè fún mùmínì ẹgbẹ́ ẹ̀ fún mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ bí ẹni pé ọ̀tọ̀ bẹ bọ́ Ọlọ́run ò ń dúnbú ẹ̀ ni o wa man rama mu'minan bi kufrin fahuwa kaqatli Ànábì ní gbogbo ẹni tó bá ju òkò kèfèrí bá mùmínì ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tó wá pè ní kèfèrí gbogbo ẹni tẹ́ ń pa àwọn èèyàn ní kèfèrí ẹ̀yà ṣọ́ra gbogbo ẹni tẹ́ ń pa àwọn èèyàn ní kèfèrí kẹ́ tó rá àwọn èèyàn kan báyìí ẹlẹ́mí bá dé bí pé tán bá rí ẹlẹ́mí tí bá fi ṣíbí jẹun wọ́n ní kèfèrí ni la ilaha illallah àwọn gbogbo nǹkan tá Ànábì ọba ti ṣe bẹ́ẹ̀ kan bá ti ṣe ìwà kèfèrí ló ń tọ̀hún ẹ jẹ́ ká ṣíwọ́ o ká máa lọ kàn àgbákò níwájú Ọlọ́run gbogbo ẹni tó bá ju òkò kúfúrù òkò kèfèrí bá ọmọ ìyá rẹ̀ nínú Islam Ànábì ní ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó tọ̀bẹ̀ bọ̀ Ọlọ́run ti ń pa ni nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ látara ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbé gbogbo ẹni tí ó bá máa pèpè sójú ọ̀nà Ọlọ́run kó ní gbólóhùn ohun ẹ̀kọ́ rọ̀ kó sì ní ọ̀nà ìgbà tí ó máa fi pèpè kó jẹ́ ẹnìkan tó já sí pé yóò máa sọ̀rọ̀ tí ó máa jẹ́ ìdùnnú gbà mí sẹ́ ó máa sọ̀rọ̀ gidi fáwọn èèyàn lọ́wọ́ tí ó máa gún wọn ní kẹ́sẹ́ tínú wọn sì máa dùn ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa gbogbo ẹ̀ má ṣe ẹlẹ́ni tó já sí pé yóò máa kó ìdààmú bá ẹ̀mí àwọn èèyàn kàbí yóò máa já ọkàn wọn kó lára ìkẹ́ Ọlọ́run tó ẹlẹ́mí ó ṣe wá sí débi pé yóò dẹ́rùbà àwọn èèyàn débi pé àwọn èèyàn tí ń gbọ́ ẹlẹ́mí tó ibi tí mo tẹ̀ bá dé Ọlọ́run lè foríjì mi mọ́ jẹ́ kí n máa mutí mi lọ jẹ́ kí n máa ṣe ṣìnà mi lọ ìwọ tó ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ìwọ ló tó kó bá kún nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ nígbà tó já sí pé ọ̀nà tó gbà fi gbé ọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ kìí ṣe ọ̀nà tí ó lẹ́tọ̀ọ́ láti fi gbé ọ̀rọ̀ kalẹ̀. Nam jama nínú àwọn ẹ̀kọ́ tí àdísì báyìí kọ́ wa ọ̀pọ̀ ká má fojú kéré ẹni tí ń ṣe Ọlọ́run nítorí ẹni láàrí o ẹni tí ń hùwà tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ká má sọ pé kò jẹ́ nǹkan kan ká má fojú kan ká má kàn án lábùkù ká má yẹpẹrẹ rẹ̀ ká má fojú èèyàn lásán kan fi wò Islam ò fẹ́ bẹ́ẹ̀ Ànábì ò ṣe bẹ́ẹ̀ bó tilẹ̀ wù kó rí nítorí pé
gbogbo ìgbà míì èèyàn máa sin Ọlọ́run tó pé sísin Ọlọ́run tí ń sin Ọlọ́run ni tó bá lọ mú ìjọra ẹni lójú dání tàbí sísin Ọlọ́run tí ń sin Ọlọ́run ni tó bá lọ mú ìgbéraga dání ọ̀rọ̀ rẹ̀ yóò bú níwájú Ọlọ́run ju ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ tó já sí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó mú ìyẹpẹrẹ ó mú ìjéèyàn lásán kan dání. Bí ó bá múra ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ yóò tó wà àlìjánà níwájú Ọlọ́run òun tó pe ẹ̀ ní nǹkan òun ló tó kíni òun ló tó bá ẹ̀ nínú náà. Nítorí kíni nítorí pé àwa ẹ̀dá èèyàn ẹ̀mí wa ọwọ́ Ọlọ́run ló wà o ẹ̀mí wa Ọlọ́run ló wà o la tadri nafsun maza taksibu gada wa la tadri nafsun bi ayyi ardin tamut inna Allaha alimun khabir. Ẹ̀rí ohun tó ń ṣe léni ló mọ̀ kí ló fẹ́ dà lọ́la kí ló fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe tó bá dọ̀la ọmọ àfi ká máa bẹ Ọlọ́run gbogbo ẹni tí ò ṣe dáadáa gbogbo tó wà lórí ọ̀nà àánú ká máa pè wọ́n pẹ̀lú làákàyè ká sì máa ṣàdúrà fún wọn k'Ọlọ́run kó yí wọn padà ká máa dájọ́ wọn àwa náà tá à ń ṣe dáadáa lénìí ká máa ṣàdúrà k'Ọlọ́run kó fẹsẹ̀ yín wa rinlẹ̀ sórí ṣe dáadáa nítorí pé àmọ́ nǹkan tó fẹ́ kàn wá lọ́la tí ó wà yín wa kó lórí ọ̀nà k'Ọlọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ẹnìkan ọmọ bí tọ́rọ̀ rẹ̀ ó parí sí ẹnìkan sì mọ ẹni tí Ọlọ́run kọ àtúbọ̀tán oríire fún láyé àti ní alkiyama. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ nínú hadisi yìí àrí ẹ̀kọ́kọ́ pípọ̀ ń bẹ jẹ́ ẹni tí ó máa ṣí kọ́kọ́rọ́ jẹ́ kọ́kọ́rọ́ ṣe rẹ̀ ní kọ́kọ́rọ́ ìwọ tó jẹ́ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ṣe rẹ̀ ní kọ́kọ́rọ́ tí ó máa ṣínà oore fáwọn èèyàn má ṣe rẹ̀ ní kọ́kọ́rọ́ tí ó máa ṣínà aburú fáwọn èèyàn nítorí gbogbo àtọ́ bá ń ṣe wáàsí dáadáa tó ń fi ìbẹ̀rù Ọlọ́run fi ṣe wáàsí tó ń pe àwọn èèyàn pẹ̀lú àánú tó ń pè wọ́n sí àkíyèsí tó sì tún ṣàdúrà fún wọn òun ṣìnà rere fún wọn nìyẹn. Àmọ́ tó yẹ pé òun ṣe wáàsí pẹ̀lú líle tó ń sọ fún wọn pé ẹ wọ jahannama àìkú yín láì wọ náà yín tó gbogbo wáàsí jẹ iná náà ni ọjà àwọn èèyàn nítàn márùn níbi ìkẹ́ Ọlọ́run níbi àánú Ọlọ́run. Jama nínú hadisi nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú hadisi Ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa pé kò ní gbọ́ ṣọgbà ẹ̀ kẹ́nìkan sì máa ṣáyà gbangba kó máa dájọ́ fáwọn èèyàn kun da'iyan wala takun qadiyan máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ni o máa dájọ́ fáwọn èèyàn máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ni o má ṣe rẹ̀ tí ó máa dá ẹjọ́ àwọn èèyàn. Ẹ̀rí pé arákùnrin yìí nínú hadisi Ànábì Muhammad ó tún fi Ọlọ́run fi búra lórí pé Ọlọ́run ní forí jìn ẹnìkejì tóun kò sí ní fi súnà àlìjánà èèwọ̀ ni ká máa fọlọ́run búra lórí àwọn nǹkan bẹ́ẹ̀ ká máa pe Ọlọ́run lórí àwọn nǹkan bẹ́ẹ̀ a máa ba iṣẹ́ èèyàn jẹ́ ìfọlọ́run búra tó fọlọ́run búra lórí pé Ọlọ́run ní forí jìn ẹnìkejì tóun ẹ wo bó ṣe ba gbogbo iṣẹ́ jẹ́ gbogbo iṣẹ́ tó ṣe láyé ó da gbogbo ẹ̀rú ó padà lọ bá ẹnu náà jahannama. Ẹ jẹ́ ká gbìyànjú káṣọ́ ahọ́n wa o nítorí nínú hadisi Jundub ibn Abdullahi radiyallahu anhu ó ń sọ ń pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ tá Ànábì sọ ń pé anna rajulan pé arákùnrin kan qala ó sọ báyìí pé wallahi la yaghfirullahu li fulan arákùnrin náà Ànábì ń ṣàlàyé fún pé arákùnrin kan sọ pé mo fi Ọlọ́run fi búra mo fi Ọlọ́run ọba mi fi búra Ọlọ́run ní foríjìn lágbájá wa inna Allah ta'ala qala ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run sì ń dá arákùnrin náà létí padà Ọlọ́run sọ báyìí pé man dha alladhi yata'alla alayya alla aghfira li fulan ta lólúwẹ̀ tí wọ́n ń fi èmi Ọlọ́run fi gbárí tí ń fi ògo èmi Ọlọ́run fi gbárí tí ń fi èmi Ọlọ́run fi búra ń pé mi ní foríjìn lágbájá ẹ sọ fún tán pé fa inni qad ghafartu li fulan ẹni tó ní ìní foríjìn ni mo ti foríjìn mo ti yáàfì ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ mo kú gbogbo ẹ̀ dànù akhbatu amalaka ìwọ tó ń fi mi tó ń fi ògo mi fi gbárí tó ń fi mi fi búra ń pè ní foríjìn ẹ sọ fún pé ìwọ mo ti bà gbogbo iṣẹ́ tó ṣe ní dáadáa mo ti ka gbogbo ẹ̀ dànù mo ti bà gbogbo ẹ̀ jẹ́. Nínú hadisi ẹ̀kọ́ kan ní ó léwu pípọ̀
láti lè máa fi Ọlọ́run búra, láti máa fi ògo Ọlọ́run fi gbárí pé Ọlọ́run ò ní foríjì ẹnìkejì wa, Ọlọ́run ló ní àforíjì. Ó ti sọ pé yaghfiru liman yasha wa yu'adhibu man yasha, ẹni tí ó bá wù òun lòun ó fi oríjì. Bó ṣe yà sọ́tún bẹ́ẹ̀ náà ló yà sósìn. Nínú hadisi ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pé ẹnìkan ò mọ ibi tí kó wá fẹ́ parí ọ̀rọ̀ ẹ̀ sí. Bó ìjà sí pé a lè sọ wípé lágbájá ọmọ náà ni ẹni ibi ni ẹni ìbínú Ọlọ́run, bákan náà kò sí ohun tí ó fún wa ní agbára káwá sọ pé lágbájá àwọn aláàjì wa tí wọ́n lọ yìí ọmọ àlìjẹ́nà ni wọ́n, kàbí ìyá wa tí wọ́n lọ yìí wọ́n ti wà àlìjẹ́nà, kàbí lágbájá tó kú yìí ṣẹ̀hídì ni. Ìsìláàmù ní ká má dájọ́, a lè ṣe yí òun náà, a lè fọlọ́run búra ń gbé lágbájá ó ti rí kẹ Ọlọ́run, nítorí pé Ọlọ́run ló ní, Ọlọ́run ló mẹni tí ó kẹ, òun ló sì mẹni tí yóò jẹ níyà. À ń pè bàbá kan ní Abu Saib nígbà ayé Ànábì Muhammad, bàbá yìí kú, wọ́n ń pè ní Usman ọmọ Maz'un radiyallahu anhu, ìyọ́nú Ọlọ́run bá kọ́ máa lọ bá. Bàbá yìí kú, naam, bàbá yìí ó jáde láyé. Nígbà tí bàbá yìí jáde láyé, Ànábì wa wọlé tọ̀ wọ́n. Nígbà tí Ànábì wọlé sí ibi tí jánásà náà wà níbi òkú, wa kanat bi jiwarihi Ummul Ala, à ń pè yá kan ní Ummul Ala, ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òkú yìí, ìyọ́nú Ọlọ́run bá kọ́ máa bá Ummul Ala. Faqalat Ummul Ala wa ń sọ pé rahmatullahi alayka ya Aba Saib, ìrẹ́ Aba Saib yẹ Maz'un, ìyá Usman ọmọ Maz'un, ìkẹ́ Ọlọ́run kó máa bá ẹ o. Fa shahadati alayka qad akramaka Allah, mo jẹ́rìí ń pé ìwọ Usman ọmọ Maz'un ni, mo jẹ́rìí pé Ọlọ́run ti ṣàpọ́nlé ẹ, Ọlọ́run ti kàrámọ̀ rẹ, ó ti wà àlìjánà. Ìyá yìí ń sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ànábì Muhammad sí òkú náà. Faqala Ànábì wọn sọ fún pé wa ma yudiriki anna Allaha qad akramahu, ta ló sọ fún, kí ló fi mọ̀ ẹ́, ta ló fi mọ̀ ẹ́, ta ló sọ fún ẹ ń pé Ọlọ́run ti kàrámọ̀ bàbá Saib, bàbá tó kú kalẹ̀ yìí, ta ló sọ fún ibo ló ti rí wá yìí wò lọ́gbà tó fi mọ̀ ń pé Ọlọ́run ti kàrámọ̀ ẹ̀. Faqalat, ìyá yìí wọ́n sọ fún Ànábì Muhammad pé bí abi anta ya Rasulullah, mo fi bàbá mi mo fi bẹ̀rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run. Faman yukrimuhullah, ta lọ́lọ́run wá ṣàpọ́nlé fún, bí Ọlọ́run bá ṣàpọ́nlé fún àwọn aláwọ̀n yìí, bọ́lọ́run bá pọ́n àwọn aláwọ̀n ilé, ta lọ́lọ́run wá ṣàpọ́nlé fún o, ta lọ́lọ́run wá kẹ́ o. Faqal, Ànábì wọn sọ pé amma huwa faqad ja'ahu al-yaqin, ṣó rẹ̀ ní tó kú kalẹ̀ yìí Usman ọmọ Maz'un ni, yẹ̀kíní òdodo, àmọ̀dájú, àrídájú tí ń jẹ́ ikú ó ti wá bá. Wallahi inni la arju lahu al-khayra, èmi o mo ń ràn kan dáadáa ni o, mo ń ràn kan oore fún un ni o, mo nítàn mọ́ràn oore fún un ni o, mo nítàn mọ́ràn dáadáa àti oore fún un lọ́dọ̀ Ọlọ́run ni. Wallahi ma adri wa ana rasulullah ma yuf'alu bi, ṣó orí èmi òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, mo fi Ọlọ́run fi búra fún wọn rẹ̀ ìyá yìí, mi ò màrà tọ́lọ́run fi mi fi dáńjọ́ tí n bá jáde láyé o, tí n bá bọ́ sálù kìyàmà, ìmọ̀ àyè tí mo wà lọ́dọ̀ Ọlọ́run. Qalat, ìgbà náà ni ìyá yìí ó wá ń sọ fún Ànábì Muhammad, naam, ìyá yìí wọ́n sọ fún Ànábì Muhammad, fa wallahi la uzakki ahada ba'dahu abadan, mo fọlọ́run fi búra lẹ́yìn tí mo gbọ́ lé lẹ́nu rẹ̀ Muhammad ń pé ìwọ gan pàápàá ò lè fọwọ́ sọ̀yà ń gbọ́ Ọlọ́run ti ṣàpọ́nlé ẹ, màràtọ́lọ́run fẹ́ fi dá lẹ́yìn èyí tó ṣẹlẹ̀ yìí, ìntún ní kàlífì èèyàn kan, ìntún ní ìyẹn nìkan, ìntún ní yòǹbú ẹnìkan, ìntún ní ṣàfọ́mọ́ ẹnìkan, lẹ́yìn èyí tó ṣẹlẹ̀ yìí mọ́ láíláíláí fa abadan. Ẹ̀rí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa ń pé ká má dájọ́ ń pé ẹnìkan ti dé ní àlìjánà, kọ́lọ́ má ṣàmọ́ ẹnìkan kan wa. Èyí tó jẹ́ ẹ̀kọ́ tó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ Ànábì Muhammad, òun náà ni gbólóhùn ká ṣọ́ àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa, ká ṣọ́ àwọn ọ̀rọ̀ tí ó máa jáde ní ẹnu wa, nítorí pé ọ̀rọ̀ ó léwu púpọ̀. Ó dà gẹ́gẹ́ bí ẹyin ni, tó bá fọ́ dalẹ̀ báyìí, tẹ́yin bá fọ́ kalẹ̀ báyìí kò ṣeé kó mọ́ jàn mọ́. Ẹjá máa ṣọ́ ọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ á máa kó bá èèyàn. Ẹ wo ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ, ẹ wo gbólóhùn tó jáde lẹ́nu ẹ̀, pẹ̀lú gbogbo ìbádà, pẹ̀lú gbogbo ìfaragbólẹ̀ pẹ́pẹ́ fún tó ṣe nínú ìgbésí ayé ẹ̀ tó fi ṣe tọ́lọ́hun. Gbólóhùn ẹ̀ kan tí náà ló wá jáde lẹ́nu ẹ̀, lọ́lọ́hun fi da gbogbo iṣẹ́ ẹ̀rù, ló fi dẹni ibi, ló fi di ẹni iná jahannama. Lànà fi ní pé ká ṣọ́ra
fún ọ̀rọ̀ sísọ nítorí pé ọmọ èèyàn ò ní ṣalẹ̀ má máa sọ ọ̀rọ̀ míì nígbà míì tó kí ọ̀rọ̀ kan náà tó sọ báyìí kò ní mewu tí ń bẹ ńbẹ̀ ọ̀rọ̀ ni yóò ti wá sọ di ọmọ náà ọmọ jahannama ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam ká mọ̀ wípé Ọlọ́run lè forí jì nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ Ọlọ́run lè forí jì ẹnikẹ́ni ẹ̀ṣẹ̀ àyàfẹ́ èyí tó lóhùn ní forí jì nìkan náà lókun tó sọ pé tó pé ẹbọ ni nígbà òun ṣe ẹbọ òun sì nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó lé léyìn òun ò ní forí jì èèyàn àwọn gbogbo ẹ̀ṣẹ̀ yòókù òun lè forí jì láì túbá ẹ̀dá gan pàápàá Ọlọ́run lè forí jì gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí bàbá tí ń ṣe ẹ̀ṣẹ̀ Ọlọ́run sá forí jì pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run èyí tó jẹ́ ìparí ọ̀rọ̀ wa òun náà ní gbogbo ká mọ̀ wípé àtúbọ̀tán òun lójú o ibi tá fẹ́ parí ọ̀rọ̀ wa sí òun lójú o gbogbo iṣẹ́ dáadáa yòówù ká máa ṣe láyé ẹ jẹ́ ká gbìyànjú ìjọ tá bá parí ẹ̀ ká parí ẹ̀ sí orí dáadáa mélòó ẹni tí ń ṣe dáadáa mélòó ẹni tí ń jọ́sìn fọ́lọ́run tó jẹ́ sí pé ìjọ tó parí ẹ̀ ó parí ẹ̀ síbi tí ó dáa gẹ́gẹ́ bí olùjọ́sìn fọ́lọ́run tá a gbọ́ nínú tàn Ànábì Muhammad ọkọ wa mélòó ẹni tí ń ṣàbúrò tó jẹ́ sí gbà tó fẹ́ parí ẹ̀ ó parí ẹ̀ síbi dáadáa àfi ká máa ṣe àdúrà k'Ọlọ́run jẹ́ kí ká sọ̀ kalẹ̀ sí ibùsọ̀ sí dáadáa k'Ọlọ́run jẹ́ ká tán dáadáa gbogbo ìta bá ṣe gbẹ̀yìn tá fi kó láyé k'Ọlọ́run kó ṣe ní iṣẹ́ dáadáa eléyìí ni wáàsí àti ìpinnu sàkíyèsí tí àwọn bàbá wa tán ní kí ká wá ṣe ní àlàyé fún yín alhaji Cheikh Dr. Abdulrahim Shittu Sani adúpẹ́ fún yín lórí àkọlé tẹ́ gbé fún wa tí Ọlọ́run ti wá ràn wá lọ bá a ṣe lágbára mọ́ aṣàlàyé fún ayé ọlọ́mọṣẹ́jẹ́ kí ó yé wa kun da'iyan qabla an takuna qadiyan aw hakiman jẹ́ ẹni tí ó máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ṣíwájú kó tó máa wá dá àwọn èèyàn lẹ́jọ́ torí pé iṣẹ́ kó pèpè sójú ọ̀nà Ọlọ́run láàrin àrùn pé kó máa dájọ́ fún àwọn èèyàn má ṣọ́ àwọn èèyàn lápá má ṣọ́ wọn lẹ́sẹ̀ haza wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kaseera subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim.